gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá pé nítọ̀ àwọn ahalu sunna wọ́n ti kó Boko Haram wọlé Yorùbá o kò sí èméjì ń bẹ mọ́ kò dẹ̀ sí wípé ní bọ́yá tó tónu kankan mọ́ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ẹ gbà pé Boko Haram ti wọlé Yorùbá ń bọ̀ ó ti wá dé báyìí Allahu Akbar gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ń bọ̀ ó ti wá dé báyìí tí ò ní ìrújú kankan nú ẹni tí bá ń ṣeyè méjì ìgbé ṣé Boko Haram ti wọlé Yorùbá àbí Boko Haram ti wọlé Yorùbá ọmọ àlè ilẹ̀ Yorùbá ni eléri burúkú ilẹ̀ Yorùbá ní ọmọ ṣeyè méjì pé ṣé Boko Haram ti wọlé Yorùbá Boko Haram ti wọlé Yorùbá Boko Haram ti wà nílẹ̀ Yorùbá àwọn alùsùnnà ti kó Boko Haram wọlé Yorùbá n tó jẹ́ ká dìde ká máa pariwo fúnra báyìí ní wípé ní ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ lọ́jọ́ òun ṣùgbọ́n nísìnyí ojú làmú tó àti mójútó báyìí gbogbo wa ti rí kòrókòró wọ́n ní alkhabaru laysa kal muayyana ìròyìn ò tá fojú bá gbogbo wa náà ti lórí social media pé Boko Haram ti wọlé Yorùbá Ìbàdàn ló sì gbà wọlé Ìbàdàn ní Boko Haram gbà wọlé Yorùbá gbogbo ọmọ Yorùbá ti lé tó kó diaspora gbogbo wa ọ̀rọ̀ ti kàn wá báyìí o torí wípé ní ẹ máa retí ìjàmbá kan tí ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lẹ́nu tó mẹ́ta yìí pẹ̀lú àlejò ọ̀ràn tí wọ́n gbà níbàdàn yẹn tí gbogbo ayé mọ̀ tí ó pamọ́ sí anybody àti finá sóró rìlẹ́sùn gbogbo àwọn ọmọ Yorùbá ti lé tó kó torí pé ní ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ ká wa la n ti ń kàn wọ́n ní Kwara State tí gbogbo wa ń fojú rí n ti ń kàn wọ́n ní Kebbi State n ti ń kàn wọ́n káàkiri gbogbo ilẹ̀ Haúsá ó ti wọlé Yorùbá náà ó ti wọlé Yorùbá ìwọ Yorùbá tó bá gbọ́ tó bá dágunlá bóyá ìwọ gẹ̀ẹ́ náà kọ̀ọ̀kan tó gbọ́ tó tètè ṣíà rẹ̀ ká tètè ké gbàjà rẹ̀ káàkiri gbogbo mùsùlùmí tí ń bẹ káàkiri ilẹ̀ Yorùbá àtẹ̀ntì èsè mùsùlùmí náà ọ̀rọ̀ yóò yọ kírísítẹ́nì ilẹ̀ o ha subhanallah ha alukurani sọ pé ní wàtẹ́kù fitnatan latusibanna allazina zalamu minkum khassa ẹ bẹ̀rù fìtínà kan tó dájú pé nígbà tó bá dé aburú lónìí mọ́ lórí àwọn tí wọ́n dálẹ̀ mọ́ àwọn alùsùnnà ilẹ̀ Yorùbá ti Ìbàdàn àti tìwó sọtíkẹ́tì báyìí nísìnyí àti tìlọrin náà torí pé ní mọ̀ránù ń bẹ lára wọn ọmọ lásán wo ń bẹ ń bẹ àwọn olùkọ́ àgbákò wọ́n ń bẹ ń bẹ àtàwọn míì náà nìbàdàn àwọn náà ìbẹ́ tí Boko Haram wọlé. ẹni kí wọ́n máa kọ́ àwọn ọ̀bọ̀n ṣe ń yìnbọn ẹ jọ àwọn olè fẹ́ lọ kógun bá gan. so nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jí àwọn èèyàn gbé sọ pé tẹ́lẹ̀ wọ́n sọ pé ní àwọn ajínigbé àwọn tí wọ́n lọ wọ ṣọ́ọ̀ṣì ní Ọ̀wọ̀ tí wọ́n lọ pààyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí pé ní àwọn x-men ń bẹ lára wọn Yorùbá náà ń bẹ lára wọn àwọn alùsùn tí wọ́n lọ fọ ara wọn ti lọ kó Boko Haram wọlé Yorùbá báyìí ìwọ tó bá gbọ́ tó ní kọ̀ọ̀kan ha subhanallah orin Saheed Òṣùpá ó ní tó bá ní kọ̀ọ̀kan mi ó lè kẹni tí ó kàn kò sẹ́ni tó mẹni tí ó kàn ni ó lè kẹni tí ó kàn ni ha ó ti dé Boko Haram ti wọlé Yorùbá kò sẹ́ni ìbá ẹsẹ̀ máa fa àyà Kùránì kà bá ẹsẹ̀ máa fa kíníkà Boko Haram ti wọlé Yorùbá àwọn alùsùn náà ti kó Boko Haram wọlé Yorùbá látàná tí wọ́n ti ṣe conference wọn tí wọ́n ti pe olórí àwọn bandits wa lẹ́yìn tó jáde pọ̀ nínú negotiation pẹ̀lú bandits tí ò pamọ́ sí anybody ìyẹn Gumi ẹ máa retí aburú tí ó ti ẹ̀yìn rẹ̀ jáde torí wípé ní ayé olóṣèlú la wà wọ́n ń wọ́nà bí ó ṣe dojú ara wọn bolẹ̀ àwọn ẹgbẹ́ kan mọ̀ pé ẹgbẹ́ ti fọ́mọ́ àwọn lórí but wọ́n ń wá ọ̀nà bóun ni ó ṣe dàrú ni wọ́n ṣe ń pe Amẹ́ríkà gbogbo náà lágbọ́n tó ṣẹlẹ̀ nílé iṣẹ́ ẹgbẹ́ PDP ní Àbújá tí wọ́n sọ wípé nítọ̀ kí Amẹ́ríkà ó máa bọ̀ kí Trump ó máa bọ̀ kó wá rescue ẹgbẹ́ àwọn so ní ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí kì í ṣe pé bóyá àwọn bandits nìkan àbí àwọn Boko Haram nìkan ni wọ́n operate báyìí ó ti lọ́wọ́ òṣèlú nú olóṣèlú tó mọ̀ pé òun ò lè win nìmọ̀ òun wọ́n láti dàrú so wọ́n lè wo ti èyí Gumi tó wọ̀ lú nísìnyí Gumi tó wọ ilẹ̀ Yorùbá yìí wọ́n lè wo tiẹ̀ kí wọ́n lò ní avenue kí wọ́n fi lọ pa àwọn èèyàn sí ṣọ́ọ̀ṣì wọ́n lè wo ti Gumi tó wọ ìlú yìí láì tí ì sí pé bóyá ọlọ́wọ́ mẹ́ gangan wọ́n lè wo ti Gumi tó ti wọ ilẹ̀ Yorùbá yìí kí wọ́n torí ẹ̀ lọ jálu ṣọ́ọ̀ṣì èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín àfi kí gbogbo ṣọ́ọ̀ṣì gbogbo ilé ìjọsìn ẹ jẹ́ kí security yọ tight Sunday tí ń bọ̀ yìí ẹ jẹ́ kí everybody yọ tight torí pé wọ́n lo avenue Gumi tó wọ ilẹ̀ Yorùbá yìí láti fi dá aburú kankalẹ̀ lẹ́nu tó mẹ́ta ìyẹ́mọ̀ wo gbogbo Yorùbá ni mo kìlọ̀ fún Gumi tó wọ ilẹ̀ Yorùbá yìí àwọn olóṣèlú lè lò àwọn olóṣèlú wọ́n lè lo Gumi láti lọ jálu ṣọ́ọ̀ṣì ìjọ Sunday láti pa àwọn èèyàn pàpúpa bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ má jàfọ́ kékeré mu o gbogbo àwa tá a jẹ́ Súfí àsìkò ní kí gbogbo aká jáde ká polongo àwọn Boko Haram ìfáyé àwọn alùsùnnà yìí àwọn ní Boko Haram ká polongo wọn fáyé ọ̀la ní Jímọ̀ gbogbo àfa àkókò orí mímbà rí kẹ́ fún àwọn èèyàn lára wọ́n ní ó kọ tí àrùn jẹ́ àrùn òun náà ní pé nípa mímọ́ kí n pa ọ́ bó ṣe wáyìí tí gbogbo wa dákẹ́ ní dákẹ́ tààbò sí
tó wá gé bàbá Mudu Markaz Adamala yàtà wàdà wàláchàhù bàbá lọ́wọ́ sọ̀rọ̀ nísìnyí gbogbo ayé ó ti máa gbé orí Facebook ó ti fẹ́ lana in tí ó sì mú ẹ̀mí àwọn èèyàn lọ tí ó mú tí ó fi dúkìá àwọn èèyàn ṣòfò nílẹ̀ Yorùbá òun ló délẹ̀ yìí so gbogbo àfáà tí ó bá borí mímbà ní ọ̀la kó fún àwọn èèyàn lára àwọn alùsùnà Boko Haram yìí báyìí ọmọ àlelẹ̀ Yorùbá ni alálẹ̀ Yorùbá ó sì ní jókòó dáa fún gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ wà nílùú òkèrè ní diaspora ilé làbọ̀ sí ní oko tẹ́ bá rò pé bóyá ẹ̀yin ti kó ń bẹ́ẹ̀ ẹ wá lè ké gbàjarì síta kóhun ó sọ̀kan kóhun ó lò òkè níjọ́ tẹ́yìn náà bá wálé ọlọ́mọdé forúkọ àgbákò burúkú ni o gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nílùú èbó gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ káàkiri gbogbo ìlú tẹ́ ẹ bá tètè ké gbàjarì sẹ́wọ̀n pé ilẹ̀ Yorùbá ló wà peaceful ní gbogbo Nàìjíríà south west tí gbogbo ẹ̀yin sọ pé ibẹ̀ ló wà peaceful ibẹ̀ làgbákò ti dé yìí o subhanallah ibẹ̀ làgbákò ti dé yìí o àfi kí gbogbo ilẹ̀ Yorùbá ni kò dìde kí wọ́n against Gumi tó wọ̀ lùyìí kí wọ́n against Gumi tó wọ̀ ìlú yìí àti gbogbo àti ìbẹ́ ìtẹ̀ wá torí pé ẹ̀sìn ni wọ́n fi bojú tí wọ́n lọ máa wọ ṣọ́ọ̀ṣì tí wọ́n lọ máa pa àwọn èèyàn pàkúpa wọ́n wọ mọ́sálásí wọ́n lọ pa àwọn èèyàn pàkúpa security mélòó la nílẹ̀ Yorùbá security mélòó la nílẹ̀ Yorùbá gbogbo tí ìṣẹ̀lẹ̀ ń lọ ní iṣẹ́ kọ̀ọ̀kọ́ wa lọ́gbọ́n àwọn olóṣèlú gẹ́bí tí mo ṣe sọ wọ́n lo avenue yẹn láti fi saburú avenue Gumi yẹn wọ́n lo avenue Gumi tó wọlé Yorùbá láti fi saburú lẹ́nu mẹ́ta nílẹ̀ Yorùbá àwọn òní lajú kalẹ̀ kílẹ̀ Yorùbá ó bàjẹ́ torí pé Al-Qur'ani jáàmù a'udhu billahi minash shaitani rajim ó ní la uqsimu bi hadha al-balad wa anta hillun bi hadha al-balad ọmọ ọkọ ilẹ̀ Yorùbá lèmi ìjọmọ ènìyàn lọ ṣáájú ẹ̀sìn náà ìjẹ́lú ọ ṣáájú ẹ̀sìn ìlú ní bẹ́ẹ̀ lára ìṣẹ́sìn tí ó bá sí ìlú kò sẹ́sìn tí ó bá sí ìjọmọ ènìyàn kò sẹ́sìn so àwọn tí wọ́n ti fẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ń pa àwọn kírísítẹ́nì àti pàpẹ kírísítẹ́nì pọ̀ ní south west gbogbo àwọn àfáà bàbá Mudu Markaz ti jagun Ọlọ́run ti fún wọn ti ṣẹ́gun ṣùgbọ́n ní síbẹ̀ nísìn gbogbo àwa súfí tó já sí wípé ní àbòsí ti báyé wa jẹ́ àsìkò tó yẹ ká jáde ní o torí pé màúlúdì tẹ́ ń ṣe káàkiri wọn lè lọ rẹ bọ́ǹbù síbi màúlúdì ẹ máa retí bọ́ǹbù wọ́n rẹ bọ́ǹbù síbi tẹ́ ti ṣe màúlúdì torí pé ní wọ́n sọ pé màúlúdì haramu ni ẹ̀yin lẹ́sìn ṣe màúlúdì wọ́n lọ máa dẹ bọ́ǹbù káàkiri ní ìsinmi láti pa àwọn yẹn dànù ayé ọmọ lásán wo mẹ́ tóun ti ń kọ́ ọ̀rẹ́ tẹ́lẹ̀ pé ẹ lọ kọ́ ban ẹ lọ kọ́ ìbọn kẹmọ ìyìnbọn ọmọ lásán ìwò lọ sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ fún ẹ lápòjú ẹ̀ka gbogbo sùrẹ̀tì ilé kí ẹ̀kọ́ wọn ní bá ṣe máa ń yẹ̀pà ẹ̀kọ́ wọn ní bá ṣe máa ń jagun. sẹ́ẹ̀rí ìdáàfin ṣeré ilẹ̀ Yorùbá yìí tí náà rẹ̀ bá jó tán la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ẹni tí ọ̀rà ọ̀sán mẹ́ billahi la ilaha illa huwa àwa tá à ń pariwo tá à ń jáde tá à ń pariwo fáwọn èèyàn kì í ṣe kí báyà àníṣẹ́ ṣùgbọ́n Al-Qur'an lọ sọ wípé ní wàtẹ́kù fitnatan la tusibanna allazina zalamu minkum khassa ẹ bẹ̀rù fìtínà kan tó gbé tó bá ti bẹ̀rẹ̀ báyìí kò ní mọ lórí àwọn tí wọ́n dá rẹ̀ mọ́. ṣebí wẹ́rẹ́wẹ́rẹ́ bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ níbọ̀ nínú pẹ̀lú Ṣàkáù bó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó wá di níta gbàdá ìjọba bí ọ̀fẹ́ kámẹ́ yìí tilẹ̀ Yorùbá náà ni ló ti bẹ̀rẹ̀ yìí náà la tètè mójútó yìí tá a tètè ké gbàjarì fáwọn èèyàn wípé ní ha Boko Haram ti wọlé Yorùbá o gbogbo mímbàrí lọ́la ní tètè ká fi ṣe wá sí nìyẹn o ká dẹ̀ pé ìjọba gbogbo ẹ̀yin tẹ̀ wà ní ìgbọ̀nù ìjọba ẹ kọ lẹ́tà sí ìjọba nítorí wọlé Yorùbá yìí kì í ṣe ń tọ́jà o kì í ṣe ń tọ́jà ìjọmọ ìyá ni kírísítẹ́nì àti mùsùlùmí jọ ń gbé ilẹ̀ Yorùbá o kó o ti gbé náà àwọn alùsùn náà lọ invite Boko Haram wọlé o Ìbàdàn wọn sì fi ṣe ibùjókòó wọn o àti ìwò náà parapọ̀ mọ́ wọn àrímọ̀ránù tó ń jẹ́ lọrin òun bẹ́ẹ̀ ń tiẹ̀ bí wọ́n ti kóra wọn jọ nìyẹn eérú ló fi iná bojú yìí o kò wá fi iná bojú mọ́kẹ́ iná gan ti wá ràn báyìí iná ti dórí kókó gbogbo àwọn ilé ṣọ́ọ̀ṣì gbogbo àwọn ilé ìjọsìn tó jẹ́ ṣọ́ọ̀ṣì ẹ múra o ẹ̀yin blọ́gà gbogbo àwọn àfáà tí ń bẹ́ẹ̀ tí wọ́n bẹ ní kọ́nfẹ́rẹ́nsì òfò àdánù tí wọ́n ṣe ní Ìbàdàn yẹn fọ́tò wọn yẹn máa gbé síta o sọ bẹ́ẹ̀ ẹ̀yin kírísítẹ́nì ẹ̀yin lẹ́ ń forí kó kíní ìpúpọ̀ o ẹ̀yin blọ́gà tẹ́jẹ́ blọ́gà kírísítẹ́nì ẹ tètè jáde kẹ́ tètè pariwo fáyé àwọn tá a jẹ́ mùsùlùmí là ń pariwo yìí o èyí tó jẹ́ lẹ́gbàá tó jẹ́ pé ní ọmọ ìyá kẹrẹ̀ ìjọ ni wọ́n nínú súnà lẹ́gbàá ti jáde ó ti kọ̀ndẹ́mù ẹ̀ àwọn tá a wá jẹ́ súfì gangan tó jẹ́ pé àwọn aláṣọ pé àwa ni mùsùlùmí òdodo àwa gbẹnu ti gbogbo àwọn àfáà wa àwa ń wòran la ilaha illallah ẹ wà bò sí lẹ́gbàá ti jáde ó ti kọ̀ndẹ́mù Gumi ó kọ̀ndẹ́mù àwọn tó gbé Gumi wá kí wọ́n ní tàwa tá a jẹ́ àlùsùn náà àfi bàbá Mudiru nìkan òun ni gbogbo ẹwọ èyí olórí burúkú tó sọ̀rọ̀ mẹ́ tí ń sọ pé ìyá agége ẹwọ ọmọ òfò ọmọ àdánù sí olórí lélẹ́yìn sọmọ ọkọ Yorùbá lélẹ́yìn àbódé ibú Yorùbá ní pírẹsidẹ̀nsì Gumi tó dá sí pé jìnnìjìnnì rẹ̀ ó lọ Saudi lé Gumi padà ilẹ̀ Yorùbá tọ́ wọ́n ní ẹni bá rogun rí kò ní tọrọ ogun láíláí ẹni tí ìyá rẹ̀ bá bógun lọ tọ́mọ rẹ̀ bógun lọ àwọn tí ìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ sí lọ́wọ́ ọ̀njọ́ sí ní ṣọ́ọ̀ṣì tí wọ́n pààyàn bí èsì mẹ́ àwọn náà máa ń tójú àwọn rí àwọn ẹbí wọn mẹ́nu bànújẹ́ èyí tó ṣẹlẹ̀ ní ẹni kíní jóni ní Ìlọrin tí wọ́n lọ pa àwọn ọlọ́dẹ mábẹ́ nífẹ̀ẹ́ lókun local government ṣé báwọn ẹbí wọn mẹ́nu bànújẹ́ dòní
tilẹ̀ Yorùbá náà ló délẹ̀ yìí ẹ dákun ẹ ṣí àrẹ̀wọ́ tó bá jọ́ ọmọ ọkọ Yorùbá ṣí àrẹ̀kọ́ káàkiri kí ìjọba gan mọ̀ pé ní àgbákò ti wọlé Yorùbá o wọ́n ti gbé olórí Boko Haram wọ́n ti gbé wọlé Yorùbá o